nínú ọgbọ́n tẹ̀mí sì ní tó lódùmarè fún mi èmi ò mọ irọ́ pa lórí irọ́ sàálàárín ajé ní pẹ̀kọ̀rọ̀ ṣàdédé ni mo rí ọmọ mi Kunle Afod káàjọ máa ń ṣiṣẹ́ eré orí ìtàgé fíìmù àgbéléwò káàkiri ló dé bá mi lójijì kò sọ pé òun ń bọ̀ ó ní nọ́mbà mi náà ní tiẹ̀ èmi mo àkíyèsí ẹ̀ ṣe bá a bá tiẹ̀ ń bọ̀ ó yẹ ó pè mí bóyá mi ò tiẹ̀ sí lé gbogbo mi lọ́kọ́ ló wá ní òun fẹ́ ṣe surprise visit ló fẹ́ fi ṣe fún mi ó ní ṣùgbọ́n tó wáyà ọ̀nà ẹnu bó ṣe ń bọ̀ tó kù díẹ̀ tó ń ti wọ àdúgbò wa lòun wò òun wò ní sábọ̀dù. lórí irọ́. wo lé mi báyìí nísìnyí as babaláwo rí babaláwo ni mi ò ń ṣe fẹ́ẹ́ o èmi ló lórí awo ìlú Ìfiṣe Èkìtì lẹ́nìí tábà kó gbogbo awo Èkìtì jọ tábà náà fẹ́ ṣe ìpàdé olórí awo ìlú kọ̀ọ̀kan ló sọ kì í ṣe awo tó wà láàrin ìlú awo lè tó gún nílùú àwa tá a lọ sí bíi 40 or 50 tá ìlú tó wà ní Èkìtì kálukú ló lórí awo tiẹ̀ èmi sì ní olórí awo ìlú mi. ṣe máa ń fi iṣẹ́ awo yẹn ṣiṣẹ́ ṣe ni. kò sí tí mi yín ṣe. ẹ máa ń dáwọn èèyàn lóhùn. mi ò dẹ̀ so nǹkan kan rọ̀ mi ò olùmíà débi hábáyà àwọn lẹ́nu pé ó yẹ kí wọ́n bá èṣù lẹ́nu ọ̀nà lẹ́nu èṣù èèyàn lè ṣù kò sí nǹkan tó ń jẹ́ èṣù nígbà gbé èṣù làrẹ́ lọ ṣé ó lè fọ o. ó ní títí òun fi dẹ́nu ọ̀nà òun ò rí àwọn kan kí rí mọ́lẹ̀ kí n gbé wọn níbi ìkíni ó ní bí èṣù. lórí irọ́. mo wá rí i pé questions tó ń bi mí dramatic quality ó wà nínú ìbéèrè rẹ̀ tẹ́mi náà bá sì fún lésì ẹ gbọ́dọ̀ dramatically ni màá fún lésì. àwọn èèyàn ò ró bẹ́ẹ̀ mọ́ báyìí. lórí irọ́. èmi àdébí hábáyà àwọn lẹ́nu pé ó yẹ kí wọ́n bá èṣù lẹ́nu ọ̀nà lẹ́nu èṣù èèyàn lè ṣù kò sí nǹkan tó ń jẹ́ èṣù nígbà gbé èṣù làrẹ́ lọ ṣé ó lè fọ o. èṣù tí wọ́n bọ ní Ilé-Ifẹ̀ gbogbo ọ̀tá kan tó lù lọ àwọn tó gbé lọ kí ló ṣẹlẹ̀ ìta bá design lè lè sọ di òòṣà tẹ́ ẹ ti ń gbàbí díẹ̀ bìlífù yín nìyẹn but èmi ẹ̀ lè bá mi di òòṣà tó lẹ́nu tí ò lè sọ̀rọ̀ tó jẹ́ pé tí bá padì yẹn bá fún lórí rẹ̀ kò ní jẹ́ gbogbo bá pẹ́ ní ọmọ rò pa mí. Kunle Afod tí ibà tiẹ̀ sọ̀rọ̀ ṣe bí iṣẹ́ eré ló yàn láàyò tẹ́ bá lọ síta tẹ́ rìkọ́dù lọ́tún ẹ rìkọ́dù lósì tẹ́ bá dé stúdíò yín wọ́n pe kinní kan ní editing ó yẹ kí ó lè lo IQ rẹ̀ the 6 cells lápè ní IQ intelligent quotient kó lò ó ìdílé yẹ kó gbó sáfẹ́fẹ́ ìdílé yìí ó jẹ́ ká ka ilé ìmọ̀ torí kọ́mọ́ dá awuyewuye sílẹ̀ tí mo sì wá rí i pé bó ṣe rìkọ́dù bá a ṣe jọ fúnra wa lésì náà ló gbé ó ní èṣù mi dààmú lé mi ò léṣù táwa lè gbẹgbẹ fún mo ní kò dìgbà tí bá gbèsù sí ẹnu ọ̀nà. lórí irọ́. Ifá gan sọ pé inú awo lè ṣù awo wà. èṣù ẹnu ọ̀nà awo wà èṣù inú. bẹ́ẹ̀ ni àbúrò ọyẹ ó wà bẹ́ẹ̀ ṣe bí ó wà. èmi àdébí hábáyà àwọn lẹ́nu pé ó yẹ kí wọ́n bá èṣù lẹ́nu ọ̀nà lẹ́nu èṣù èèyàn lè ṣù kò sí nǹkan tó ń jẹ́ èṣù nígbà gbé èṣù làrẹ́ lọ ṣé ó lè fọ o. èṣù tí wọ́n bọ ní Ilé-Ifẹ̀ gbogbo ọ̀tá kan tó lù lọ àwọn tó gbé lọ kí ló ṣẹlẹ̀ ìta bá design lè lè sọ di òòṣà tẹ́ ẹ ti ń gbàbí díẹ̀ bìlífù yín nìyẹn but èmi ẹ̀ lè bá mi di òòṣà tó lẹ́nu tí ò lè sọ̀rọ̀ tó jẹ́ pé tí bá padì yẹn bá fún lórí rẹ̀ kò ní jẹ́ gbogbo bá pẹ́ ní ọmọ rò pa mí.
But I believe in Ifa. Ifa is not Orisha. I know. Ifa is a knowledge. I know. Like Bible knowledge, Islamic knowledge, Quran, ọ̀rọ̀ ìmọ̀ ló wà nínú Al-Qurani, Ifa, Bible. Spirit lè sùn. Ṣé ta ló rọ́lọ́run rí báyìí? Kò sí. Ṣé à ń gbàgbé àṣọ Ọlọ́run? Ṣé nígbà tí a bá rí píkṣọ̀ Ọlọ́run tàbí ti Jésù tàbí tànábì kádùá wa tó gbà? Belief ni mo ní èṣù mi ò ẹ̀sìn bíi tiẹ̀. Ó ní àwọn òòṣà tó kù mi ní kankan. Ṣé ìránṣẹ́ kan máa ń sin bàbá méjì ni? Lórí irọ́. Màá gbé Ifá kalẹ̀. Mi ì tí ìmójútu rẹ̀ mi mọ ìtọ́jú ẹ̀ tó. Wọ́n á tún ṣáì mi tí mo ti ń bọ̀ sóre. Ibi tí mo ti ń pe Ọbàtálá ni. Ibi ni ojúbọ Ṣàngó mi. Ẹ fi ń dá lóhùn gẹ́gẹ́ bíi pé kì í ṣe babaláwo ni. Onítíátà ni. Ìbéèrè tó béèrè sẹ́mọ̀ yìí pé babaláwo ò ní béèrè irú ẹ̀. Bẹ́ẹ̀ni. Babaláwo ò ní béèrè irú béèrè. Tó bá ń play tíátà rẹ fún mi, èmi ni bàbá tíátà. Èmi náà ní mọ̀ dá ọ lóhùn nílànà tíátà. Lórí irọ́. Ṣùgbọ́n àìwá ṣe editing ló dá wuyewuye lẹ̀. Àwọn tó sì ń bú bàbá tó ń ṣépè. Ṣé èṣù tí mo ṣẹ̀ yẹn ṣé àwọn ní jù mí lọ ni? Tàbí wọ́n ní Ọbàtálá jù mí lọ? Ṣé wọ́n ní Ògún jù mí lọ? Èmi náà pè ní ọmọ Ògún ọmọ olóbì, ọmọ Ògún orírọ, ọmọ Ògún àrírọ, ọmọ Ògún légbájá, wọ́n ní tako ni, ọmọ Ògún légbájá, wọ́n ní àgbò ló gbà. Oríkì ilé mi nìyẹn. Èmi lọ máa gbọ́ sẹ́fẹ̀ Fáyalé, ọmọ agbọ́ Fátìbìtì ran, ọmọ abẹ́ǹdì kò lè máa yẹ èdè tó kù. Ọmọ àtìgbàlẹ̀ wá dáhùn sí Fá. Ìgbàlẹ̀ miss gbẹ̀gún. Màá kúrò ní gbẹ̀gún mo tún wá gbo kí ni Fá sọ. You see? But tí èèyàn bá wá tí ọ̀rọ̀ Ògún bíbọ bá yọ sí, àmọ́ bí tí gbóògùn wà. Bó ṣe Ilé-Ifẹ̀ yẹn ni mo mọ ibi tó wà. Bó ṣe ìlú mi Ìfiṣe Èkìtì ni mo mọ ibi tó wà tá a ti lè bẹ́jà fún. Àbọ̀rún àbọ̀yè bàbá. Ẹ ṣeun bàbá. Àgbà ẹ jẹ́ ń dídà. Ẹ pẹ́ fún wa. A wá sí Èkìtì ẹ rí bí èrò ṣe pọ̀ tó tí adé yín lálejò. A dẹ̀ mọ̀ wípé ilé awo náà la ṣe ń bá irú rẹ̀. Ohun tí ó gbé mi dìde pẹ̀lú àwọn babaláwo ní orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ káàárọ̀ oòjíire tí a fi ń káàkiri ilé àwọn lọ́balọ́ba níjòyè àti olórí awo ìlú kọ̀ọ̀kan ni pé bí ìlú ṣe máa bẹ tí ìṣẹ̀ṣe yóò gòkè sí tí ó sì tùbà tí ó túṣẹ̀. Orí ìrìn yìí la wà tí mo ṣe alábàápàdé fídíò kan tí àwọn ọmọ wa ìyá wa tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dénú ìṣẹ̀ṣe tí wọ́n wá ń pín káàkiri o. Bàbá wa kan ti sọ̀rọ̀ o, ó ti fẹ́ lé wa sẹ́yìn nídìí ìṣẹ̀ṣe o, ó ti fẹ́ ṣe kinní kan o. Ìyẹn ò tiẹ̀ tí ì tó nǹkan kan. Mo wá bẹ̀rẹ̀ sí ní rí àwọn mùsùlùmí tí mo wá rí yìí tí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní post ọ̀rọ̀ yẹn pé ṣebí bàbá yín náà ti sọ pé ó ti ń takò yín pé ẹ ti bẹ̀rẹ̀ sí ní takò ara yín. Mo wá wo fídíò yẹn pé àwọn èyí bóyá wọn gbàgbọ́ yé ohun tí bàbá ń sọ ni. Ìyẹn ló gbé mi dé ibí yìí lónìí pé àwọn nǹkan kan wà tí a rí gbọ́ pé èṣù pé ẹ sọ pé kò sí nǹkan tí ó ń jẹ́ èṣù pé ẹ sọ pé èṣù pé kì í ṣe èṣù lẹ́ ń bọ pé kì í ṣe èṣù lẹ́ ń sìn pé ẹ ṣe òrìṣà kankan. Ìyẹn ló gbé mi débí yìí kí a lè mọ torí àwa wọ́n ní alátúnṣe ayé òun ni Fá. Alátúnṣe òde ọ̀run òun ni Fá. Ká mọ àtúnṣe kí ló fà á torí àmọ́ bóyá ṣe lẹ́ ń ṣe fíìmù bóyá ṣe lẹ́ ń ṣe kankan tírú ọ̀rọ̀ yẹn fi
jáde torí a mọ̀ pé olórí awo ni yín nínú ìlú Ìfíṣe ìlú tá a wà yìí nífìṣe tá a wà yìí. ẹ ṣeun ọgbọ́n tẹ́lẹ́dùà fún yín kò ní jọba o. Àṣẹ. orí yín ò ní dàrú. Àṣẹ. èmi tẹ̀ ń wò yìí Peter Fatomilola Ifá ọmọ awo èmi ni olórí awo ìlú Ìfíṣe. ìlú Ilé-Ifẹ̀ ni mo fi ṣe ibùgbé, mo kàwé ńbẹ̀, mo gbaṣẹ́ ńbẹ̀, mo rìtáyà ńbẹ̀. kódà àwọn èèyàn mi ti ń pòǹgbẹ pé àwọn fẹ́ kí n kó wálé. àná òde yìí ni mo dé sílé, mo wá ṣe àtúnṣe kan fún ìlú ni. A dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. inú mi dùn pé Elédùmarè ó mú yín débí láyọ̀. ẹ máa rin àrìyé o. ẹ ní kọsẹ̀ o. ẹ ní tẹ́jú lẹ̀ mọ́. ilẹ̀ náà ò sì ní kánjú yín. ó já sí pé ẹ ní kánjú kú. ẹ tó mi ẹ jù mí lọ. lóòótọ́ ẹ lè gbọ́ awuyewuye èmi náà ń gbọ́. ó yẹ kémi náà ti tara kí n lọ sórí íńtánẹ́ẹ̀tì kí n máa bú wọn bá ṣe ń bú mi. ọmọ tó bá lẹ́kọ̀ọ́ kò ní bú àgbàlagbà torí àgbàlagbà lè ṣe àṣìṣe. bọ́mọdé ṣe máa ṣe àṣìṣe ṣé ọmọdé nìkan náà ní kó máa ṣàṣìṣe ni. ọmọdé ṣe ń ṣàṣìṣe ni àgbà ń ṣàṣìṣe. bí ọmọdé ṣe ń gbọ́n làgbà ń gbọ́n. torí ọlọ́gbọ́n méjì ó ní ìwọ gbọ́n èmi gbọ́n gbọ́ngbọ́n bá di méjì rẹ́gírẹ́gí lọ́gbọ́n fún. ó dífá fún ọ̀bàrà ìrà tí ó kéré ayé jẹ. ọlọ́gbọ́n kan ò sì ta kókó omi ṣe já sọ. ọmọ kan ọmọ yé ẹgbẹ́ lẹ̀ àrìnà kákan òrìnà débi ilẹ̀ pẹ̀kú sí rí. èló dífá fún pé ọwọ́ ọmọdé kò tó pẹpẹ tàgbà náà ò wọ́ kèrègbè. nítorí pé mo ti jẹ́ babaláwo tàbí mo ti jẹ́ onímọ̀ náà wá rò pé ọgbọ́n orí mi gbogbo ẹ̀ tán. ẹnìkan ìgbọ́n tán o. nínú ọgbọ́n tẹ̀mí sì ní tó lódùmarè fún mi èmi ò mọ irọ́ pa. sàálà rìn ajé ní pẹ̀kọ̀rọ̀. ṣàdédé ni mo rí ọmọ mi Kunle Afod táàjọ máa ń ṣiṣẹ́ eré orí ìtàgé fíìmù àgbéléwò káàkiri ló dé bá mi lójijì. kò sọ pé òun ń bọ̀ ó ní nọ́mbà mi yìí náà ní tiẹ̀. èmi mo àkíyèsí ẹ̀ ṣe bá a bá tiẹ̀ ń bọ̀ ó yẹ ó pè mí. bóyá mi ò tiẹ̀ sí lé. gbogbo mi lọ́kọ́ ló wá ní òun fẹ́ ṣe surprise visit ló fẹ́ fi ṣe fún mi. ó ní ṣùgbọ́n tó wáyà ọ̀nà ẹnu bó ṣe ń bọ̀ tó kù díẹ̀ tó ń ti wọ àdúgbò wa lòun wò òun wò ní sábọ̀dù babaláwo kí n kọ́ wípé ẹ máa wá lágbo báyìí ní kankan. ó ní títí òun fi dẹnu ọ̀nà òun ò rí àwọn kan kí n rí mọ́lẹ̀ kí n gbé mo ní bí kíni ó ní bí èṣù. mo wá rí i pé questions tó ń bi mí dramatic quality ó wà nínú ìbéèrè rẹ̀. tẹ́mi náà bá sì fún lésì ẹ gbọ́dọ̀ dramatically ni màá fún lésì. àwọn èèyàn ò rò bẹ́ẹ̀ mọ́ báyìí. wọ́n rò kì wá ṣe èébú tàbí èpè ní kàn. nínú ìwé mímọ́ torí Peter tí mo jẹ́ yẹn mi kàn jẹ́ lásán ìyá mi lu kìrìsìtẹ́nì bàbá mi ní àwọn inú bíbélì Jésù fúnra rẹ̀ ló lament. ó ní àwọn èèyàn mi ṣègbé nítorí tí wọn kò ní ìmọ̀. Ọ̀rúnmìlà náà sọ. ṣé wàá rí mo ní àwọn tí wọ́n gbé ẹnu síta tán bú àgbàlagbà yẹn. kéèyàn kan wádìí. mo ní k'Elédùmarè kò dáríjì wọn. àṣẹ. pé wọn ò mọ tán ṣe. tá a bá ṣe ni wọ́n ní sẹ̀mí bí ọ́ lóògùn rẹ̀. tẹ́ bá mọ̀ pé nífẹ̀ẹ́ mi kì í ṣèpè lókàn tàbí ẹ̀kẹ́ ẹ̀ mọ useless mi lókàn. mo wá fi wọ́n lẹ̀. tí èmi náà bá bẹ̀rẹ̀ sí í sọ tèmi ká mọ̀ sí ní fire to fire mo ń popularize wọn nìyẹn torí wọn mọ̀ wọ́n èmi ni wọ́n mọ̀ èmi ò sì fẹ́ bá wọn kọ́wọ́ rìn kákóra máa mọ eruku èmi bá dákẹ́ tèmi mo wá wò pé Kunle Afod tí
ibà tiẹ̀ sọ̀rọ̀ ṣe bí iṣẹ́ eré ló yàn láàyò tẹ bá lọ síta tẹ rìkọ́ọ̀dù lọ́tún ẹ rìkọ́ọ̀dù lọ́sì tẹ bá dé stúdíò yín wọ́n pe kinní kan ní editing ó yẹ kí ó lè lo IQ rẹ̀ the 6 cells lápè ní IQ intelligent quotient kó lò ó ìdílé yẹ kó gbó sáfẹ́fẹ́ ìdílé yìí ó jẹ́ ká ka ilé ìmọ̀ torí kọ́mọ́ dá awuyewuye lẹ̀. tí mo sì wá rí i pé bó ṣe rìkọ́ọ̀dù bá ṣe jọ fúnra wa lésì náà ló gbé ó ní èṣù mi dààmú lé mi ò lésù táwa lè gbẹgbẹ fún mo ní kò dìgbà tí bá gbèsù sí ẹnu ọ̀nà. Ifá gan sọ pé inú awo lè ṣù awo wà. èṣù ẹnu ọ̀nà awo wà èṣù inú bẹ́ẹ̀ ni àbọ̀dúwọ̀ yìí ó wà bẹ́ẹ̀ ṣe bí ó wà spirit lè sùn ṣé ta ló rọ́lọ́run rí báyìí kò sí. ṣá à ń gbàgbé àṣọ lọ́run ṣé nígbà tí a bá rí píkítọ̀ ọlọ́run tàbí ti jésù tàbí tànábì kádùá wa tó gbà belief ni mo ní èṣù mi ò ẹ̀sìn bíi tiẹ̀ ó ní àwọn òòṣà tó kù mi ní kankan ṣé ìránṣẹ́ kan máa ń sin bàbá méjì ni màá gbé ifá kalẹ̀ mi tí ìmójútu rẹ̀ mi mọ ìtọ́jú ẹ̀ tó wọn á tún ṣáì mi tí mo ti ń bọ̀ sóre ibi tí mo ti ń pe Ọbàtálá rè ibi ni ojúbọ Ṣàngó mi. ẹbí ń dá lóhùn gẹ́gẹ́ bíi pé kì í ṣe babaláwo ni. onítíátà ni. ìbéèrè tó béèrè sẹ́gbọ̀n yìí pé babaláwo ò ní béèrè irú ẹ̀. bẹ́ẹ̀ ni babaláwo ò ní béèrè irú béèrè. tó bá ń plé tíátà rẹ fún mi èmi ni bàbá tíátà èmi náà ń mọ̀ dá ọ lóhùn nílànà tíátà ṣùgbọ́n àìwá ṣe editing ló dá awuyewuye lẹ̀ àwọn tó sì ń bú bàbá tó ń ṣépè ṣé èṣù tí mo ṣẹ̀ yẹn ṣé àwọn ní jù mí lọ ni tàbí wọ́n ní Ọbàtálá jù mí lọ ṣé wọ́n ní Ògún jù mí lọ èmi náà pè ní ọmọ Ògún ọmọ olóbì ọmọ Ògún orírọ ọmọ Ògún àdìrọ ọmọ Ògún lẹ́gbàjá wọ́n ní tako ni ọmọ Ògún lẹ́gbàjá wọ́n ní àgbòlógbà oríkì ilé mi nìyẹn èmi lọ máa gbọ́ sẹ́fẹ̀ fàyàlẹ́ ọmọ agbọ́ fátìbí tìran ọmọ abẹ́ẹ̀dì kò lè máa yẹ èdò tó kù ọmọ àtìgbàlẹ̀ wá dáhùn sí fá ìgbàlẹ̀ miss gbẹ̀gún máa kú ònígbò egun mo tún wá gbo kí ni fá sọ you see but tí èèyàn bá wá tí ọ̀rọ̀ Ògún bíbọ bá yọ sí àmọ́ bíi tí gbóògùn wà bó ṣe léfẹ̀ yẹn ni mo mọ ibi tó wà bó ṣe ìlú mi ìfiṣe Èkìtì ni mo mọ ibi tó wà tá a ti lè bẹ́jà fún ṣùgbọ́n kì í wá ṣe ibi tí mò ń gbé yẹn ló ti rí èmi ò lésùn lé. ẹ ṣeun bàbá ẹni bá gbọ́ àgbọ́yé bàbá dáadáa àìlágbọ́yé ni fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bàbá ní àwọn kì í ṣe babaláwo tó ní gbogbo òrìṣà ọlọ́ṣun bí Ifá bá ní ká bọ Ọ̀ṣun a ó pe ọlọ́ṣun bá wa bọ Ọ̀ṣun bàbá ní kí wọ́n bọ Yemọja a ó pe oníyemọja bí Ọ̀rúnmìlà ṣe ń ṣe nígbà ìwàláyé rẹ̀ pé ókè o Yemọja ìwọ ni wọ́n ní kó nǹkan yìí fún o ìwọ ọlọ́ta ìwọ ló ní eléyìí o ìwọ èṣù ìwọ ní òní eléyìí wọ́n sì lọ gbé ba tó bá jẹ́ pé ẹbọ èṣù lẹ́fẹ́ rú bàbá ní oríta ní ilé èṣù kì í ṣe gbogbo ibi tí awo bá ń gbé ni wọ́n máa ń rí èṣù sí babaláwo tó bá wá wù lọ́kàn ló máa ń rí èṣù sílé rẹ̀ a ti rí pé ọ̀pọ̀lọpọ̀ wà tó jẹ́ pé ìtorí èṣù rírì ni wọ́n ṣe lè kó ní ilé ibi tó ń gbé nígbà tó jẹ́ pé ilé mìrẹ́ǹtì ni irú wọn tó bá ti jẹ́ pé ó mọ́ wọn lára látìgbà tí wọ́n ti rẹ́ǹtì ilé tó jẹ́ pé oríta ni wọ́n máa ń gbé ẹbọ sí á dìṣòro nígbà tí wọ́n bá ní ilé ti ara wọn gangan Olódùmarè á gbà fún wa bàbá ó bá wá wù mí nínú ọkàn because wíwá tí mo wá síbí kì í ṣe wíwá tèmi nìkan àràbà àgbáyé wọ́n mọ̀ sí wíwá tí mo wá yìí pé ẹ bá sọ yìí pé bó ṣe wu ẹ̀yin ní ti yín o
ńlẹ ṣe sọ pé lọ́dọ̀ yín o pé ẹ rí èṣù o pé kò yẹ kí ó dé pé gbogbo babaláwo bí ẹni pé gbogbo babaláwo kò yẹ kí wọ́n rí èṣù ní ẹ ṣe sọ. Bàbá Àràbà Ìbàdàn náà wọ́n pè mí pé babaláwo olórí awo yín lẹ́kìtì pé wọ́n sọ pé wọ́n èyí rí èṣù pé ẹ̀yin babaláwo Èkìtì èyí rí èṣù wá ní rárá o pé olórí awo Ìfisìn ní bàbá o olórí awo pọ̀. So bí bàbá ṣe ń ṣe tiwọn àti pé nígbà tá à ń wọ ìlú a mọ̀ pé Ìfisìn la wà báyìí a rí i pé èṣù ìlú wà tí gbogbo ayé lọ ń gbé ẹbọ sí ìdí ẹ̀. Babaláwo tó bá rúbọ ní àdúgbò bíi nínú yàrá ẹ̀ tí bá láti ní èṣù ìlú ni kí wọ́n lọ máa gbé ètùtù náà tì. Ó kó ara nǹkan tí bàbá ò ṣe ṣẹ́ èṣù pàápàá pé oríta òun ni ilé èṣù. Ìwúre yín á gbà bàbá ẹ̀ẹ́dẹ̀ pẹ́ fún wa. Ohun tá a ní ká wá wò náà nìyẹn. Á wù wá pé kí lọ́dọ̀ àwọn babaláwo torí ọ̀pọ̀lọpọ̀ babaláwo ti kun ọ̀rọ̀ yẹn sínú pé olórí awo làbá awo ìwọ mọ̀ láàgbà o olórí awo làbá awo ìwọ làgbà. Ó kì máa mú kásẹ̀ rẹ̀ kàn mọ́ bínú. Ó gbèyọ́nú ó ní ẹ má bínú kínú kẹ́ ẹ má bá jìjàkújà ẹ má jìjàkújà kẹ́ ẹ má ṣe jẹ̀bíkẹ́bí ìjàkújà ní mú ní jẹ̀bíkẹ́bí ìbínú ò dá kankan sùúrù bàbá wa èèyàn tó bá ti ní sùúrù gbogbo ló ní láyé tí ò bá tó bínú ẹ má bínú kẹ́ ẹ tó bínú ọ̀rọ̀ ẹ wá ìdí ẹ̀ kanlẹ̀. Àwọn tó ń bú mi ní orí móhùnmáwòrán yẹn kí olódò ọmọ rẹ̀ kó bá ń di wọn mú wọn ní ṣìṣe o. Ẹ ṣeun bàbá àgbà ẹ̀jẹ̀ dídà bàbá ní kí a má bínú o pé wọ́n bẹ gbogbo aláwo àwọn ò sọ wípé kò séṣù o àwọn ò sì sọ wípé ṣùgbọ́n àwọn ní ọ̀dọ̀ tí wọ́n pé èṣù ìlú ni àwọn èèyàn lọ ń gbé tutù sídìí rẹ̀ Ògún ìlú ni wọ́n lọ máa ń gbọ́ pé kì í ṣe pé ẹyọ ẹnìkan kan ṣoṣo pé ó dá ní Ògún títí ẹ̀. Ìdí tá a ṣe ń ní Ògún nílé ni pé àti dédé máa gbéra láti ẹ́stéètì kan lọ sí ọjà níbi tó ti ń bọ̀ Ògún ìlú èèyàn lè ṣẹ́ Ògún títí ẹ̀ sílé tó bá wù ẹ́ èmi báyìí mo ṣẹ́ Ọ̀ṣun sílé torí mi ò mọ Ọlọ́ṣun tí mo lè trust tí màá ní kó bá mi bọ̀ ṣùfà àlejò níbi tí mo wà àárọ̀ lọ́bànìfọ̀ ní ibi tí mo wà. So tí wọ́n bá ní pé ká bọ ọbànìfọ̀ à ní kí ìyá ọlọ́bànìfọ̀ ẹ wá ṣẹ́ ọbànìfọ̀ síbí yìí o tá a bá fẹ́ bọ ọbànìfọ̀ ká máa tá a bá fẹ́ bọ èṣù kò séṣù ìlú níbi tí èmi ń gbé èmi gbọ́dọ̀ ṣe èṣù Ọ̀ṣẹ́túrá àti tèmi. So ẹ má jẹ́ ká fi ọ̀rọ̀ yìí ṣe ìbínú gbogbo tí ò bá dẹ̀ yé wa nílẹ̀ nínú ìṣẹ̀ṣe kí a má fi ṣe bí ẹni pé à ń ta síra wa lórí afẹ́fẹ́. Ẹ jẹ́ ká gbéra bàbá gbọ́rù nǹkan báyìí kò yẹ kó rí bẹ́ẹ̀ nítorí pé àwọn bàbá wa Àràbà àgbáyé wọ́n pè mí pé èwo la gbọ́ lẹ́kìtì nítorí pé àgbà kì í gba nǹkan jẹ́ bó bá ṣe pé àgbà míì ni yóò bọ́ sórí afẹ́fẹ́ ni ẹni yẹn ò kì í ṣe babaláwo kò rí bẹ́ẹ̀. Ifá sọ wípé àtẹlẹ́gán àtolódù gbogbo wa la jọ ń ṣawo ẹlẹ́gán ó láwo lọ́tọ̀ olódù náà ó ní àwo lọ́tọ̀. Ibi tí oníkálukú dẹ̀ ní ìmọ̀ rẹ̀ sí ẹlòmíì kì í di oògùn mọ́ra ọ̀rọ̀ ẹnu ni ó fi bá èèyàn sọ̀rọ̀ ẹlòmíì òrùka ẹ bá ti rí báyìí òrùka lẹ́ẹ̀rí ní gbogbo ara ẹ̀ kò wá sọ pé ẹni tó ní òrùka sọ́wọ́ yẹn pé ó gbọ́n ju ẹni tí ó jẹ́ pé inú ni ó ní òrùka tiẹ̀ sí. So ẹ jọ̀ọ́ gbogbo àwa oníṣẹ̀ṣe lágbàáyé ká tó máa dá sí ọ̀rọ̀ ká tó búyàn ká tó gbé èèyàn sórí afẹ́fẹ́ ẹ jẹ́ ká pe onítọ̀hún ká béèrè ọ̀rọ̀ ní ọwọ́ rẹ̀ bó o ní ọ̀rọ̀ yìí ṣe rí tó bá dẹ̀ níbi tí bàbá ti ṣẹ̀ wá àbí tó ti ṣe gbogbo oníṣẹ̀ṣe èmi náà mo bẹ̀bẹ̀ nítorí pé Ifá ní ẹ̀bẹ̀ rìnrìn mo ní ẹ̀rà jẹ́jẹ́ ó ní ṣíṣe Ògún tà ìṣe Ògún kí aláwòrò Ògún máa bẹ Ògún ṣíṣe ìjà tà ìṣe ìjà kí aláwòrò ìjà máa bẹ ìjà. Ifá ti sọ wípé béèyàn bá ṣẹ̀yàn èèyàn lè bẹ̀bẹ̀ ẹ̀yin oníṣẹ̀ṣe àgbáyé pátápátá abẹ̀yìn ní ti tòní lórí bàbá ní kò sẹ́ni tí
ó kọjá àṣìṣe nítorí pé recording tí wọ́n ṣe fún bàbá èónú ti bàbá pé báyìí èmi ò rí ṣe irú nǹkan báyìí kò yá mi lára láti ṣe òun ni bàbá sọ tí wọ́n gbé sí orí afẹ́fẹ́ ó dẹ̀ yẹ kán ẹ̀díìtì àwọn irú nǹkan bẹ́ẹ̀ èèyàn máa ń bá ọmọ rẹ̀ sọ̀rọ̀ ó lọ́nà ní babaláwo tí mo lè bá sọ̀rọ̀ báyìí pé ọmọ yẹn dùn lánàá ọláyùn jẹ́ tí mi ò dẹ̀ rò pé ó yẹ kó jẹ́ kí ìyá olórí gbọ́ nínú ilé ó ti kẹta ó gbọ́ tó bá jẹ́ pé nìyẹn ti jọ rìkọ́dì ó lè má jẹ́ pé òun fúnra ẹ̀ ó lè má play ẹ̀ fún ìyàwó tèmi kó play ẹ̀ fún ìyàwó ẹ̀ kí ìyàwó ẹ̀ dẹ̀ jẹ́ ọ̀rẹ́ ìyàwó mi kó wá gba rìkọ́dì yẹn kó send ẹ̀ sí ó kàn cast ni so bàbá wa Kunle Afod yẹn náà kí àwọn náà tí wọ́n bá ti mọ̀ pé wọ́n fẹ́ máa ṣe rìkọ́dì mẹ́yẹn kí wọ́n mọ̀ bí wọ́n ṣe ń gbé ọ̀rọ̀ kalẹ̀ kì í ṣe gbogbo ohun tí wọ́n bá sọ àti ẹ̀rí fídíò kan nípa ti bàbá Kunle Kọ́lá Oyèwò àbí ọ̀rọ̀ àṣírí tí wọ́n bá sọ pé nǹkan báyìí tó téèyàn sọ fún ọmọ ara ẹ̀ kò yẹ kó jẹ́ pé gbogbo ẹ̀ máa lọ sí orí afẹ́fẹ́ tá a wà yìí ọ̀rọ̀ kọjá bá ṣe rò lọ inú bàbá Kọ́lá Oyèwò lè máa dùn sí irú àṣírí wọn tẹ́ gbé síta yẹn ó fi àṣírí nínú ara ẹ̀ ó fi wọ̀nyí tó kẹ́ lọ túbá kẹ́ lọ bẹ̀bẹ̀ ìwúre yẹn àgbà wá ti bẹ̀bẹ̀ o èmi dẹ̀ tún bá bàbá mi bẹ̀bẹ̀ àwọn oníṣẹ̀ṣe lẹ́kìtì náà fi wọ́n fi bá bàbá. èmi ò tiẹ̀ gbọ́dọ̀ tàpá sí ìṣẹ̀ṣe. bẹ́ẹ̀ni. torí èmi tẹ̀ ń wò yìí lẹ́yìn Ifá ìbọn bíi méjì ni mo gbọ́dọ̀ pawọ́pọ̀ ní agboolé mi láti ṣe lọ́dún. Dandan ni ká bọ Ògún, dandan ni ká bọ Ọbàlùfọ̀n. Ọbàlùfọ̀n láre tòró lepo epo ní kàsì ọmọ tuntun àmùká pé ayé ọyẹ ṣé màá tàpá èmi ní àwọn oníṣẹ̀ṣe àgbáyé fi jẹ patron ẹgbọ́gbọ́ ẹ̀ 2 years ago Badagry náà ti fún mi lóyè tí wọ́n ní èmi ní patron oníṣẹ̀ṣe worldwide but nǹkan tí ẹni tó dé